ẹ̀ o ajínigbé jí ọkọ àti ìyàwó mẹ́ta gbé dáná sun ọ̀kadà àwọn fìjìláńtẹ́ làwọn ọ̀dọ́ bá fọ́n jáde fẹ̀hónú hàn ní Kwara. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ẹni tí kò bá ní nọ́mbà owó orí TIN kò ní lè lo báńkì ní Nàìjíríà láti ọdún 2026 tó ń bọ̀ lọ? Ìjọba Tinubu ti ń gbáradì láti pèsè oúnjẹ ọ̀fẹ́ oní ẹgbẹ̀rún kan náírà lójoojúmọ́ fún 50 mílíọ̀nù àwọn akẹ́kọ̀ọ́ lọ́dún 2026. ọmọ mẹ́ta nínú méje tí mo bí ni kò jọ àwọn yòókù rárá, wọ́n gbójú ọjọ́ orí wọn lọ. Bàbá kan ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ògùn rọ àwọn aráàlú láti kó lọ sí agbègbè tí kò léwu látàrí ẹ̀kún omi. Adájọ́ kọ ẹ̀bẹ̀ Nnamdi Kanu láti lọ gba ìtọ́jú nílé ìwòsàn fún àrùn ọkàn. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ó dójú ẹ̀ o, ajínigbé jí ọkọ àti ìyàwó mẹ́ta gbé dáná sun ọ̀kadà àwọn fìjìláńtẹ́ làwọn ọ̀dọ́ bá fọ́n jáde fẹ̀hónú hàn ní Kwara. Fọ́fọ́ ní ojú pópó kún fún àwọn ọ̀dọ́ ìlú Ìsánlù Ìsìn ìpínlẹ̀ Kwara ní àárọ̀ ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún 2025 yìí lásìkò tí àwọn ọ̀dọ́ ń fi ẹ̀hónú hàn látàrí ètò ààbò ìlú Ìsánlù Ìsìn tí wọ́n ló mẹ́hẹ̀. Nǹkan bíi aago 7 òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta Sátidé ní àwọn ọ̀dọ́ náà ti tú jáde sójú pópó tí wọ́n sì dí òpópónà Òmù-àrán sí Òkè Onígbín pa fún ọ̀pọ̀ wákàtí tí ìwọ́de náà fi wáyé. Àwọn ọ̀dọ́ náà ní àwọn ń fẹ̀hónú hàn látàrí ìṣòro ètò ààbò tó ń kojú ìlú Ìsánlù Ìsìn. Ọ̀kan lára àwọn ọ̀dọ́ náà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó pe orúkọ rẹ̀ ní Ọ̀gbẹ́ni Adéwálé ṣàlàyé pé lọ́jọ́rú Wednesday tó kọjá yìí ní àwọn fura pé àwọn agbébọn ti wọ igbó Ìsánlù Ìsìn láti ọ̀nà Ọ̀là. Adéwálé sọ pé nígbà tó di ọjọ́bọ̀ Thursday ní àwọn ọdẹ ìlú àti àwọn fìjìláńtẹ́ wọ inú igbó náà lọ láti lé wọn kúrò tí wọ́n sì gbé ọ̀kadà wọn sí abẹ́ igi kan nínú igbó náà. Ó ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn nígbà tí àwọn ọlọ́dẹ náà yóò fi padà débi tí wọ́n gbé ọ̀kadà wọn sí, àwọn agbébọn táwọn fura sí pé Fúlàní ni wọ́n ti dáná sun gbogbo ọ̀kadà àwọn ọlọ́dẹ tó ń lọ bíi 25. Adéwálé tẹ̀síwájú pé àwọn ọlọ́dẹ náà ni kò tún pé mọ́ nígbà tí wọn yóò fi padà sí inú ìlú. Méjì nínú wọn ni wọ́n ti bọ́ sọ́wọ́ àwọn agbébọn tí àwọn kò rí wọn mọ́. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí ló ní ó mú kí àwọn ọ̀dọ́ ìlú Ìsánlù Ìsìn tú jáde láti fẹ̀hónú hàn. Bákan náà ni ará ìlú Ìsánlù Ìsìn mìíràn tí orúkọ tiẹ̀ ń jẹ́ Kẹ́hìndé ṣàlàyé pé inú fu àyàfu làwọn èèyàn ìlú wà látàrí àwọn ìṣẹ̀lẹ̀ náà. Kẹ́hìndé sọ pé kò sí ẹnikẹ́ni tó ṣí ṣọ́ọ̀bù ìtajà lọ́jọ́ ìfẹ̀hónúhàn náà ní Ìsánlù Ìsìn. Ó ní àwọn méjì tí wọ́n kọ́kọ́ jí gbé ti san 20 mílíọ̀nù náírà fún ìtúsílẹ̀ wọn kò sì tí ì yọ̀ǹda wọn títí di àsìkò yìí. Ó pàrọwà sí ìjọba ìpínlẹ̀ Kwara àti ìjọba àpapọ̀ láti ràn wọ́n lọ́wọ́ nípa ọ̀rọ̀ ètò ààbò ìlú náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣòro ìjínigbé yìí, olóyè Michael Àyàndá Òde tó ṣojú fún kábíyèsí ìlú náà sọ pé ọ̀pọ̀ ìgbà ni àwọn ajínigbé ti jí àwọn aráàlú gbé, wọ́n sì tún jí wọn gbé ní ìlú Ẹlẹ́yin pẹ̀lú. Olóyè Àyàndá ṣàlàyé pé láìpẹ́ yìí ni wọ́n jí ọkùnrin kan gbé nílùú Ẹlẹ́yin pẹ̀lú ìyàwó rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àti àwọn ọmọ wọn. Aṣojú ọba náà wá rọ ìjọba ìpínlẹ̀ Kwara àti ìjọba àpapọ̀ láti ràn wọ́n lọ́wọ́ lórí ètò ààbò tó mẹ́hẹ yíká ìlú náà. Nínú ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abdulrazak, ó bá àwọn fìjìláńtẹ́ tó pàdánù ẹ̀mí wọn kẹ́dùn àti àwọn èèyàn ìlú Ìsánlù Ìsìn lápapọ̀. Àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn fún gómìnà Abdulrahman Rafiu Àjàkáyé fọwọ́ sí sọ pé gómìnà ti gbé ẹ̀bùn owó tí ó tó mílíọ̀nù 10 náírà kalẹ̀ fún mọ̀lẹ́bí àwọn fìjìláńtẹ́ tó pàdánù ẹ̀mí wọn. Bákan náà ló ṣèlérí pé ìjọba yóò fi àwọn ọmọ ogun ṣọwọ́ sí agbègbè náà láìpẹ́. Ó wá rọ aráàlú láti gba àlàáfíà láàyè. Nínú ọ̀rọ̀ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí Tóun, ó ní kété táwọn gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ológun àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti kó ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ṣọwọ́ sí agbègbè náà.
bákan náà ló ní ìfọwọ́sowọ́pọ̀ alága ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn Azeez Yakubu Tinúọlá àti alága ìjọba ìbílẹ̀ Ìsìn ọmọọba Benjamin Lanre Jọláyẹmí náà kò gbẹ̀yìn. Alukoro sọ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adékìmí Òjó ti rọ àwọn ọ̀dọ́ agbègbè náà láti gba àlàáfíà láàyè kí àwọn jàǹdùkú má bàa já ìwọ́de náà gbà mọ́ wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ló dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ ìlú náà fún ìfọwọ́sowọ́pọ̀ wọn. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni ẹni tí kò bá ní nọ́mbà owó orí TIN kò ní lè lo báńkì ní Nàìjíríà láti ọdún 2026 tó ń bọ̀ lọ? Àjọ tó ń pa owó wọlé fún ìjọba àpapọ̀ Federal Inland Revenue Service FIRS ti sọ pé irọ́ ni ìròyìn kan tó mi ìgboro títí pé àwọn ọmọ Nàìjíríà tí kò bá ní nọ́mbà ìdánimọ̀ owó orí TIN kò ní lè ṣí àpò ìṣúná ní báńkì bẹ̀rẹ̀ láti ọdún tó ń bọ̀ lọ. Arábìnrin Adérónkẹ́ Àtóyèbí tó gbẹnusọ fún àjọ alága FIRS Adédèjì sọ pé kò sí òótọ́ kankan nínú ìròyìn náà. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní ìjọba ti ṣe àtúnṣe sí ètò owó orí Nàìjíríà tó fi jẹ́ pé wọ́n ti ní àlàyé nípa aráàlú lọ́wọ́ tẹ́lẹ̀. Ó sọ síwájú sí pé gbogbo aráàlú àti iléeṣẹ́ tó tọ́ sí láti máa san owó orí ní ìjọba ti mọ̀ láì nílò kí wọ́n máa ṣe wàhálà lọ́tún lósì. Àtóyèbí ṣàlàyé pé TIN jẹ́ nọ́mbà 13 tí ìjọba máa ń fún ẹnikẹ́ni àti iléeṣẹ́ tó bá lẹ́tọ̀ọ́ láti máa san owó orí ní Nàìjíríà. Lára àwọn àlàyé tó wà nínú nọ́mbà náà ni ọdún tí wọ́n fún èèyàn ní nọ́mbà ọ̀hún, ibi tí wọ́n ti fi orúkọ ẹni náà sílẹ̀, aráàlú ló ń lo TIN nígbà tí àwọn iléeṣẹ́ ń lo RC, ìpínlẹ̀ tí wọ́n ti ṣe ìforúkọsílẹ̀ náà àti nǹkan míì fún ààbò. TIN jẹ́ ohun èlò tí FIRS fi ń fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn san owó orí káàkiri Nàìjíríà. Àjọ náà fi kún pé fún ẹnì kọ̀ọ̀kan wọ́n ti so nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè National Identification Number NIN mọ́ TIN wọn lásìkò tí àjọ NIMC bá ń pèsè rẹ̀ fún wọn. Àtóyèbí sọ pé ní kété tí èèyàn bá ti lọ sí àpò ìfowópamọ́sí ní báńkì tó sì fi nọ́mbà NIN rẹ̀ sílẹ̀ níbẹ̀ tàbí tí ẹni náà fi àlàyé nípa ara rẹ̀ sínú fọ́ọ̀mù KYC ní ẹ̀rọ ayárabíàṣá báńkì náà yóò wá TIN ẹni ọ̀hún jáde tí yóò sì so mọ́ àpò rẹ̀ ní báńkì. Ó fi kún pé fún àwọn tó ń ṣòwò TIN wọn ti sopọ̀ mọ́ nọ́mbà RC tí àjọ tó ń forúkọ iléeṣẹ́ sílẹ̀ CAC fún wọn. Bẹ́ẹ̀ ni onírúurú àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ náà ní TIN wọn ti sopọ̀ mọ́ nọ́mbà ìforúkọsílẹ̀ wọn. Ètò yìí ń túmọ̀ sí pé ẹnì kọ̀ọ̀kan tàbí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kò nílò láti ṣe ìforúkọsílẹ̀ tuntun fún TIN tí wọ́n bá fẹ́ lọ ilé ìfowópamọ́ kankan. Ó ní àǹfààní tó wà nínú ìgbésẹ̀ náà ni pé kò ní sí fífi àkókò àwọn èèyàn ṣòfò mọ́. Ẹ̀wẹ̀, ọ̀rọ̀ yìí ló jẹyọ nítorí ìròyìn tó gba ìgboro kan pé gbogbo ọmọ Nàìjíríà yóò nílò láti ní TIN kí wọ́n tó lè ṣí àpò nílé ìfowópamọ́ bẹ̀rẹ̀ láti oṣù kìíní ọdún 2026. Ìròyìn náà ló ti sáàdá ìbẹ̀rù bojo sí ọkàn ọ̀pọ̀ aráàlú látàrí wàhálà tí ṣíṣe èyí yóò dá sí wọn lọ́rùn. Àmọ́ FIRS ti ní kò sí ewu rárá. Wọ́n ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ káwọn èèyàn má fòyà. Gẹ́gẹ́ bí wọ́n ti yànnàná rẹ̀, wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ fi orúkọ sílẹ̀ kí ó lọ tààrà sójú òpó àjọ Joint Tax Board JTB kí wọ́n kọ nọ́mbà BVN rẹ̀ síbẹ̀ tó fi mọ́ ọjọ́ ìbí rẹ̀ láti mọ̀ bóyá ìjọba ti fún un ní TIN. Ìgbésẹ̀ kejì láti forúkọ sílẹ̀ fún TIN tí ìjọba kò bá fún un ní TIN fúnra wọn. Dáhùn àwọn ìbéèrè tó yẹ níbẹ̀ bíi BVN, NIN rẹ àtàwọn nǹkan míì tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀. Lẹ́yìn náà ni kí o fi gbogbo rẹ̀ ránṣẹ́ kí o sì máa dúró de ìwé ẹ̀rí tax ID certificate. Rántí pé o kò nílò láti san owó kankan fún èyí. Ohun tí o sì lè ṣe fúnra rẹ ni yálà lórí ẹ̀rọ kọ̀ǹpútà tàbí lórí fóònù rẹ. Ìjọba Tinubu ti ń gbáradì láti pèsè oúnjẹ ọ̀fẹ́ ó ní ẹgbẹ̀rún náírà lójoojúmọ́ fún 50 mílíọ̀nù àwọn akẹ́kọ̀ọ́ lọ́dún 2026. Ìjọba àpapọ̀ ti kéde ìgbésẹ̀ láti fẹjú ètò ìpèsè oúnjẹ ọ̀fẹ́ ní àwọn iléèwé nílẹ̀ wa Nàìjíríà National Homegrown School Feeding Program NHGS
WFP fún àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ 50 mílíọ̀nù lọ́dún 2026. Ìkéde ọ̀hún ló wáyé nílùú Àbújá nípasẹ̀ Adérẹ̀mí Adébọ̀wálé, alákòóso ètò àpapọ̀ ní àjọ National Social Investment Program lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àjọ akóròyìnjọ nílẹ̀ wa Nàìjíríà. Adébọ̀wálé ṣàlàyé pé ètò náà yóò jẹ́ gbígbé kalẹ̀ láti pèsè oúnjẹ ọ̀fẹ́ fún àwọn ọmọdé ní yàrá ìkẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìkíní sí ìkẹfà primary 1 to 6 àti láti ṣàfikún ṣètò fún àwọn ọmọ tí kò sí níléèwé bákan náà. Ó sọ wípé iye owó fún ọmọ kọ̀ọ̀kan lè jẹ́ láti àpò 2.5 náírà 500 naira sí 1,000 náírà 1,000 naira lójoojúmọ́. Ó sì ṣeé ṣe láti ṣe oúnjẹ tí yóò ṣara lóore, oúnjẹ tó dára ní gbogbo àwọn iléèwé lójoojúmọ́. Láti bójútó ìnáwó, àjọ náà ti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ kéékèèké, àwọn olùtajà àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ ìdàgbàsókè láti ṣàsọyépọ̀ lórí owó orí àwọn ọjà, mímójútó ọ̀nà owó sísan. Ètò oúnjẹ ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ níléèwé, ìyẹn Renewed Hope National Homegrown School Feeding Program, tó jẹ́ fífi lọ́lẹ̀ lọ́jọ́ 29 oṣù karùn-ún láti túbọ̀ jìgìrì sí ètò náà tó jẹ́ gbígbé kalẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ètò náà jẹ́ gbígbé kalẹ̀ láti mú ìyàtọ̀ dé bá oúnjẹ aṣaralóore fáwọn ọmọdé, oúnjẹ tí ń fún ọmọdé lókun láti ṣe ìwúrí fún ìforúkọsílẹ̀ àwọn iléèwé àti àtìlẹ́yìn iṣẹ́ ọ̀gbìn agbègbè èyí tó ti bàjẹ́ tẹ́lẹ̀ nípasẹ̀ àìṣedéédé àti ìwà àjẹbánu. Lákòókò àjàkálẹ̀ àrùn COVID-19 lọ́dún 2020, àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àjẹbánu Independent and Other Related Offences Commission ICPC gbé àtẹ̀jáde ìròyìn kan jáde pé ó lé ní bílíọ̀nù 2 náírà 2.67 billion naira ní owó tí wọ́n fún àwọn ilé ìwé ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí owó oúnjẹ èyí tí wọ́n kó sápò àkótó òṣùwọ̀n ara wọn bí àwọn ilé ìwé tún ṣe wà ní títìpa lákòókò ọ̀hún. Ní oṣù kẹwàá ọdún 2022, ìjọba ìpínlẹ̀ Nasarawa sísọ lójú àwọn iléèwé ó lé ní 349 tí kò sí tẹ́lẹ̀ tí wọ́n ṣe àkójọ rẹ̀ sínú àwọn olùkópa tó ní àǹfààní sí ètò ìfúnnilóúnjẹ ọ̀fẹ́ náà. Níṣe ni wọ́n fẹ̀sùn kan àwọn olùtajà àwọn olóúnjẹ náà fún gbígba owó láì ní fóúnjẹ sọ́wọ́. Lára àwọn ìṣòro míì tó tún yọjú ni oúnjẹ tí wọ́n sè tí kò dára, àwọn ìpín tí kò tọ́, ìdádúró owó sísan fún àwọn olùtajà àti àwọn ìlànà ríra ọjà tí kò ní àkóyawọ́, èyí tí àwọn aláríwísí alátakò sọ pé ó gba àwọn alágbàṣe tí ó ní ọwọ́ òṣèlú nínú láti jẹ mọ̀kúndùn ètò náà, èyí tó sì ṣàkóbá ńláńlá fún àfojúsùn ètò ìfifúnni tí ìjọba gbé kalẹ̀ ọ̀hún. Ọmọ 3 nínú 7 tí mo bí ní kò jọ àwọn yòókù rárá, wọ́n gbójú ọjọ́ orí wọn lọ. Bàbá kan ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Nínú ẹbí Akwo, ọmọ 3 nínú 7 tí tọkọtaya náà bí ló yàtọ̀ sí àwọn 4 tó kù. Àwọn 7 ọ̀hún ni ojú wọn gbó tí wọ́n sì jọ arúgbó bó tilẹ̀ jẹ́ pé ọmọdé sì ni wọ́n. Ìwádìí àwọn akọ̀ròyìn BBC fi hàn pé àrùn kan tí wọ́n ń pè ní cutis laxa ni wọ́n ní. Bákan náà ni àwọn onímọ̀ sáyẹ́ǹsì sọ pé èèyàn kan nínú mílíọ̀nù kan èèyàn ló máa ní àrùn ọ̀hún. Ọ̀kan nínú àwọn ọmọ náà, Chizaram, jẹ́ ọmọ ọdún 8, ìkejì Chiadi sì jẹ́ ọmọ ọdún 6. Ilé ẹ̀kọ́ tí àwọn ọmọ náà ń lọ ni wọ́n fi ń ráyè fi ara pamọ́ kúrò ní àrọ́wọ́tó àwọn tó máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ nítorí bí ojú àti ara wọn ṣe gbó. Chizaram sọ pé àwọn èèyàn máa ń sọ pé òun ń ṣe àìsàn, àmọ́ òun mọ̀ pé kò sí ohunkóhun tó ń ṣe òun. Láti ìgbà tí wọ́n ti bí wọn ní ara àti ojú wọn ti rí bẹ́ẹ̀, ṣùgbọ́n oríṣiríṣi àlàyé ni àwọn èèyàn ṣe fún ìyá wọn, Ngozi Akwo, ẹni 40 ọdún. Ó ní nígbà tí òun bí Chizaram, àwọn oníṣègùn ìbílẹ̀ sọ fún òun pé ìyá ọkọ òun tó ti kú ni ọmọ náà jọ. Nígbà tí òun bí Chiadi, àwọn èèyàn kan tún sọ pé bàbá ọkọ òun tó ti kú ló jọ. Arákùnrin Akwo ní àrùn náà kọ́kọ́ mú nígbà tó wà ní ọmọdé. Chiadi àti Chizaram ń ṣe dáadáa nínú ẹ̀kọ́ wọn nílé ẹ̀kọ́. Ogbonna Oluchi tó jẹ́ olùkọ́ wọn jẹ́rìí sí èyí. Ó ní nígbà tí òun bẹ̀rẹ̀ sí ń kọ́ wọn, ipò 9 ni Chiadi máa ń gbé, àmọ́ ní báyìí ó ti ń gbé ipò 3. Ipò 1 tàbí ìkejì ni ẹ̀gbọ́n rẹ̀ máa ń gbé. Àwọn onímọ̀ nípa ẹran ara sọ fún àwọn akọ̀ròyìn pé àrùn kan tí wọ́n ń pè ní cutis laxa ni ẹ̀bí náà ní. Ọ̀jọ̀gbọ́n Khalid Adekoya
tó jẹ́ olùkọ́ ní ẹ̀ka ìmọ̀ cell biology àti genetics ní fásitì ìlú Èkó sọ fún àwọn akọ̀ròyìn BBC pé ara àmì àrùn náà ni pé ara àwọn tó bá ní máa ń gbó ju ọjọ́ orí wọn lọ tí wọn ó sì dàbí àgbàlagbà. Àjọ American National Library of Medicine ṣe àpèjúwe àrùn náà gẹ́gẹ́ bí àìṣedéédé tó máa ń dé bá iṣan ara, awọ, àwọn ẹ̀yà tó wà nínú àti ẹ̀yà ara míì. Ọ̀pọ̀ rẹ̀ ló máa ń jẹ́ àjogúnbá bíi ti ẹbí yìí, àmọ́ àwọn míì máa ń ṣẹlẹ̀ fúnra wọn. Àwọn onímọ̀ sáyẹ́ǹsì sọ pé àrùn náà kò ṣe ìdíwọ́ fún ètò ẹ̀kọ́ wọn. Dókítà Utom Ogom Akpa ti ẹ̀ka ètò ẹ̀kọ́ ẹ̀yà ara ní fásitì Bowen sọ pé àwọn mìíràn tó bá ní àrùn yìí máa ní ìpèníjà pẹ̀lú ọpọlọ wọn. Àmọ́ nígbà tí àwọn ṣe àyẹ̀wò ẹ̀bí yìí, àwọn rí i pé kò sí ohunkóhun tó ṣe ọpọlọ wọn. Àwọn ọmọ náà ń kópa nínú oríṣiríṣi ìdíje eré ìdárayá, èyí tó ti sọ wọ́n di gbajúmọ̀ láàrin ìlú wọn. Ìgboyà tí wọ́n ní yìí sì ló ràn wọ́n lọ́wọ́ láti kojú àwọn tó ń fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ìjọba ìpínlẹ̀ Ògùn rọ àwọn aráàlú láti kó lọ sí agbègbè tí kò léwu látàrí ẹ̀kún omi. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti kéde ìtanilólobó ẹ̀kún omi, ìyẹn ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Ó ṣèkìlọ̀ fáwọn olùgbé ìlú tó wà létí odò àti àwọn tó ń gbé ní agbègbè etí òkun jákèjádò ìpínlẹ̀ náà láti kó lọ síbòmíràn láàrin ọ̀sẹ̀ tó kọjá nínú oṣù kẹsàn-án àti ọ̀sẹ̀ kejì nínú oṣù kẹwàá lójúnà láti dènà ewu ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó lágbára. Àwọn ìlú tó wà ní Ògùn, Ìlò, Ìjú, Ọ̀wá àti odò Yelule tó fi mọ́ Ìṣẹ̀rí, Wàrèwá, Àkútè, apá ẹkùn Abẹ́òkúta, Ayétòrò, Ìtẹ̀lẹ̀, Ìjú gẹ́gẹ́ bí agbègbè etí òkun bíi Mákùn, Òní, Ìwòpin, Ìpele, Ìfáàrà ní agbègbè etí òkun, Èbúté Ìmòbí ní ìlà oòrùn Ìjẹ̀bú, erékùṣù Túngéjì, Àgọ́ Sásá níjọba ìbílẹ̀ Ìpòkíà ní ó ṣeéṣe kó farakásá ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi. Ìkìlọ̀ yìí ló jẹyọ jáde nínú àtẹ̀jáde ìtanilólobó ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi nípínlẹ̀ Ògùn ọdún 2025 lọ́jọ́ Sátidé nípasẹ̀ kọmíṣánná fún ọ̀rọ̀ agbègbè àti àyíká Ọlá Ọ̀rẹ́sànyà. Gẹ́gẹ́ bó ṣe wí, ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù náà ló jẹ́ àbájáde láti àpapọ̀ àwọn nǹkan wọ̀nyí: àwọn odò tó kún àkúnwọ́ sílẹ̀, òjò àrọ̀rọ̀dá, ìṣàn omi tó lágbára àti ìlọsókè omi òkun, àwọn ìṣàn omi láti apá àríwá orílẹ̀-èdè àti Benin Republic àti ìdásílẹ̀ omi láti dáàmù Ọ̀yán. Ọ̀rẹ́sànyà sọ wípé àwọn ìṣàn omi èyí tó máa ń pẹ́ fún ọ̀sẹ̀ méjì jẹ́ ìpele kejì ẹ̀kún omi tí ó máa ń wáyé lọ́dọọdún láàrin oṣù kẹsàn-án àti oṣù kọkànlá. Ọ̀rẹ́sànyà nígbà tó ń tọ́ka sí ìwòye láti àjọ tó ń rí sí ojú ọjọ́ nílẹ̀ wa Nàìjíríà, Ọ̀rẹ́sànyà jẹ́ kó di mímọ̀ pé òjò àrọ̀rọ̀dá líle yóò wáyé lóṣù kẹsàn-án, lẹ́yìn náà ló kan oṣù kẹwàá ṣáájú kó tó dínkù lóṣù kọkànlá. Lójúnà láti mú àdínkù bá ọṣẹ́ tí ẹ̀kún omi náà ṣe, ó mú dá àwọn aráàlú lójú pé àjọ tó ń rí sí ojú ọjọ́ ti kéde ìtanilólobó lórí ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi kí àwọn aráàlú kó lọ síbòmíràn tí kò léwu. Ó fi kún pé iléeṣẹ́ ọ̀rọ̀ agbègbè tí ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ aláṣẹ Ògùn Ọ̀ṣun River Basin láti bójútó ìdásílẹ̀ omi láti dáàmù Ọ̀yán. Kọmíṣánná ṣèkìlọ̀ fáwọn olùgbé ìlú agbègbè tó ń kojú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi tako lílo omi ẹ̀rọ bọ́ọ̀hò àti omi kànga lákòókò yìí. Ó ṣèkìlọ̀ pé àwọn orísun omi náà lè ti dìbàjẹ́. Wọ́n gba àwọn àgbẹ̀ tó ń sin ẹja lámọ̀ràn láti tètè kó ọjà wọn kúrò ní kíámọ́sá kí wọ́n má bàa pàdánù, pàápàá jùlọ àwọn tó ń ṣe àgbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àkúnya omi ní Èrìwẹ̀, Yémúlé, Ìjẹ̀bú Òde, Ìléṣà àti Àyégbàmí nílùú Yewa. Ọ̀rẹ́sànyà dúpẹ́ mọ́rírì lọ́wọ́ àwọn olùgbé ìlú fún ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba lórí ọ̀rọ̀ agbègbè àti àyíká. Ó jẹ́ kó di mímọ̀ pé irú ìfọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ ní ọdún 6 sẹ́yìn ti mú àdínkù dé bá ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù àti ipa rẹ̀ jákèjádò ìpínlẹ̀ náà. Ó fọwọ́ sọ̀yà ìfarajìn ìjọba láti tẹ̀síwájú nípa dídáàbòbò àwọn ẹ̀mí àti dúkìá aráàlú. Adájọ́ kọ ẹ̀bẹ̀ Nnamdi Kanu láti lọ gba ìtọ́jú nílé ìwòsàn fún àrùn ọkàn. Ilé-ẹjọ́
ilé-ẹjọ́ gíga ìlú Àbújá tó ń gbọ́ ẹjọ́ Nnamdi Kanu ti dá ẹ̀bẹ̀ tí agbẹjọ́rò afurasí náà pè wípé kí wọ́n gbé òun lọ sílé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá fún ìtọ́jú. Emmanuel Kanu tó jẹ́ àbúrò Nnamdi Kanu ló búra níwájú ilé-ẹjọ́ ọ̀hún pé àrùn ọkàn tó lè gbẹ̀mí ẹ̀gbọ́n òun dà á láàmú, ó sì nílò kó lọ sílé ìwòsàn tí wọn yóò ti tọ́jú rẹ̀ láì fi àkókò ṣòfò. Agbẹjọ́rò Nnamdi Kanu Uchenna Njoku sọ fún ilé-ẹjọ́ náà pé àwọn agbẹjọ́rò ìjọba àpapọ̀ ti fún òun ní ìwé ẹjọ́ tako ẹ̀bẹ̀ òun láti gbé Kanu lọ ilé ìwòsàn fún ìtọ́jú, àmọ́ òun kò tí ì rí àyè láti wo ìwé náà tó ní ojú ewé 17. Njoku sọ pé òun nílò láti ka ìwé ọ̀hún dáadáa kí ìgbẹ́jọ́ náà tó lè tẹ̀síwájú, bó tilẹ̀ jẹ́ pé ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn adájọ́ yóò parí lọ́jọ́ Ajé Monday tí adájọ́ Musa Lima yóò sì parí iṣẹ́ rẹ̀ lórí ẹjọ́ náà fún ìgbẹ́jọ́. Ṣáájú ni adájọ́ Lima náà ti sọ pé ọjọ́ Ajé Monday ni òun yóò gbọ́ ẹjọ́, àmọ́ nítorí pé níṣe lòun dúró fún adájọ́ tó ń gbọ́ ẹjọ́ náà tẹ́lẹ̀ àmọ́ tó ti lọ fún ìsinmi lẹ́nu iṣẹ́. Adégbóyèga Àwòmọlò tó jẹ́ olórí ikọ̀ agbẹjọ́rò ìjọba àpapọ̀ sọ pé òun gba ohun tí Njoku sọ wọlé nítorí kò sí àkókò púpọ̀ láti máa gba ọ̀rọ̀ náà bí ẹni gba ìgbà ọtí. Nígbà tó ń sọ̀rọ̀, adájọ́ Lima ní òun ti sọ ṣáájú pé ó lè ṣòro fún òun láti jókòó gbọ́ ẹjọ́ náà dáadáa látàrí pé adelé adájọ́ tó lọ fún ìsinmi ni òun tí àsìkò ìsinmi náà kò sì ní pẹ́ parí. Ó fi kún pé òun gbà láti gbọ́ ẹjọ́ ọ̀hún nítorí ohun tó yẹ kí wọ́n tètè dá sí ni àti pé ó kan ọ̀rọ̀ ètò ìlera èèyàn èyí tó lè yọrí sí ikú. Ó ní òun yóò taari ẹjọ́ náà sí akọ̀wé ilé ẹjọ́ tí akọ̀wé náà yóò sì taari rẹ̀ sí adájọ́ James Ọmọtọ́ṣọ́ tó ń gbọ́ ṣáájú òun. Àmọ́ ó ní òun yóò kọ ìwé pélébé kan sórí ìwé ẹjọ́ náà pé kí wọ́n tètè yanjú rẹ̀ èyí tó jọ mọ́ ètò ìlera Kanu nítorí ó ṣe kókó wọ́n sì gbọ́dọ̀ yanjú rẹ̀ ní kíákíá. Agbẹjọ́rò kan tó ní kán forúkọ bòun láṣìírí sọ pé tí adájọ́ Lima bá kọ ìwé pélébé náà sórí ìwé ẹjọ́ ọ̀hún, ó ṣeé ṣe kí adájọ́ James Ọmọtọ́ṣọ́ jókòó lórí ẹ̀bẹ̀ náà ṣáájú ọjọ́ 10 oṣù kẹwàá tó ń bọ̀ yìí tó jẹ́ ọjọ́ tí wọ́n sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ṣáájú. Ẹ̀sùn 7 ọ̀tọ̀ọ̀tọ̀ ni Kanu káwọ́ pọ̀nyìn rojọ́ rẹ̀ níwájú ilé ẹjọ́ gíga ìlú Àbújá báyìí. Àwọn ẹ̀sùn náà dá lórí ìgbésùnmọ̀mí àti wíwà nínú ẹgbẹ́ àgbésùnmọ̀mí. Ọdún 2015 ni àwọn agbófinró Nàìjíríà kọ́kọ́ fi ìgbóró òfin gbé Kanu. Ọdún náà sì ni ìgbẹ́jọ́ rẹ̀ bẹ̀rẹ̀. Nígbà tí yóò di ọdún 2017, ilé ẹjọ́ fún un ní bẹ́ẹ̀lì nítorí ìlera rẹ̀, ṣùgbọ́n ó na pápá bora lẹ́yìn tí àwọn ọmọ ogun yabo ilé rẹ̀ nílùú Umuahia, ìpínlẹ̀ Abia. Lọ́dún 2021, wọ́n tún fi ìgbóró òfin gbé lórílẹ̀-èdè Kenya tí wọ́n sì gbé wá sí Nàìjíríà pẹ̀lú Mamu Gari láti wá tẹ̀síwájú ìgbẹ́jọ́ rẹ̀. Láti ọdún náà wá ní Kanu ti wà ní àhámọ́ àjọ DSS tó sì ń lọ sílé ẹjọ́ láti jẹ́jọ́. Àmọ́ ṣá, afurasí náà ti sọ pé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí ìjọba Nàìjíríà fi kan òun. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.